na mò ń sa àwọn ọkọ̀ ọlọ́run ni. ok bọ̀ àwọn ò gbọ́ àmọ́ tẹ̀ ń ṣe kàn ní àmọ́ sàmì náà ni ṣé ó dáa bẹ́ẹ̀ sà. náà mò ń ṣàdúrà lọ́wọ́ ó yà àdúrà lẹ bá mi dẹ̀ fẹ́ já àdúrà yẹn kẹ́ máa ṣàmì kí n fi parí rẹ̀. àwọn àbínú ṣe lè fún wa nínú orúkọ ọlọ́run tẹ̀ ń ṣe yẹn ká lè mọ tá à ń sàmì sí ni o ṣe lè sọ orúkọ ọlọ́run tẹ̀ ń ṣe yẹn pé ẹyọkọ̀ àbí méjì fún wa sà. ẹ ṣeun bàbá. orúkọ ọlọ́run lè sà ọlọ́run ní bá ti wá jẹ́ àdúrà wọ́n gbà. àmì bàbá. ok ọ̀pá ni àbí. àṣírí náà bẹ́ẹ̀ ni. nǹkan yẹn àgbàlagbà nù ẹ bá wa kà á síta díẹ̀ torí ẹlòmíràn fẹ́ jàǹfààní yẹn àgbàlagbà ní sà. Allah akbar. Ya jaljalu jalika malu jaljama liyu. Ya jaljalu. Ya jaljalu. Ẹja mo fẹ́ ká wí tẹ̀lé yín ni sà. Ya jaljalu náà. Jalika malu. Jalika malu. Jalijama liyu. Jalijama liyu. Ẹ ṣeun inú àyàwó láti lè rí àbí inú àdìsí sà tó rọmọlé kí ó là wá. Àgbàlagbà ní sáà. Àdìsí àwọn àgbàlagbà ni. Ìyá ló dé àfa ọjà titun lé ní. Gbogbo ẹ jẹ́ kí á dà níyàn ká tọrọ ń ta fẹ́ ká máa dà níyàn ká máa tọrọ ń ta fẹ́ ọlá bismillahir rahmanir rahim Allahu nuru samawati wal ardi wasan nuri kamishkati fiha misbahu fi sujajati kana haqqa qabduri yuqadu min sajatin barakati saytunati la sharqiyati wala gharbiyati yakadu saytidi wala lam tamsas min nuri ala nuri yadillah nur ma yashwa bila masalan nas wallahu bi kulli shay'in alim. Allahumma salli ala sayyidina barasa bisratil jalal وطلع بزرعة الحمد وزار الجمل وفاس بنين سؤال مرب الجليل من عليها فاني ويبقى وجه ربك سجلال والكرام عدد كل من برز وطلع وزار بسورة وما واتي علي وليها سجلال والكرام وعلى آله وصحبه وسلم تسليما بسر الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين كفاياكم آمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. ẹ káàárọ̀ àfà. ẹ kú àdúrà ọlọ́run gbàdúrà wa o. àmín. ẹ̀rí mi ṣe wọlé lẹ́ẹ̀kan wọn ni pé ń fa tẹ̀sùbà dáadẹ́gbọ́n tẹ̀ ń sọ èdè ní àmà ṣàmì so kí ni tẹ̀ ń ká ń gbà yẹn sà. na mò ń sa àwọn ọkọ̀ ọlọ́run ni. ok bọ̀ àwọn ò gbọ́ àmọ́ tẹ̀ ń ṣe kàn ní àmọ́ sàmì náà ni ṣé ó dáa bẹ́ẹ̀ sà. náà mò ń ṣàdúrà lọ́wọ́ ó yà àdúrà lẹ bá mi dẹ̀ fẹ́ já àdúrà yẹn kẹ́ máa ṣàmì kí n fi parí rẹ̀. àwọn àbínú ṣe lè fún wa nínú orúkọ ọlọ́run tẹ̀ ń ṣe yẹn ká lè mọ tá à ń sàmì sí ni o ṣe lè sọ orúkọ ọlọ́run tẹ̀ ń ṣe yẹn pé ẹyọkọ̀ àbí méjì fún wa sà. ẹ ṣeun bàbá. orúkọ ọlọ́run lè sà ọlọ́run ní bá ti wá jẹ́ àdúrà wọ́n gbà. àmì bàbá. ok ọ̀pá ni àbí. àṣírí náà bẹ́ẹ̀ ni. nǹkan yẹn àgbàlagbà nù ẹ bá wa kà á síta díẹ̀ torí ẹlòmíràn fẹ́ jàǹfààní yẹn àgbàlagbà ní sà. Allah akbar. Ya jaljalu jalika malu jaljama liyu. Ya jaljalu. Ya jaljalu. Ẹja mo fẹ́ ká wí tẹ̀lé yín ni sà. Ya jaljalu náà. Jalika malu. Jalijama liyu. Jalijama liyu. Ẹ ṣeun inú àyàwó láti lè rí àbí inú àdìsí sà tó rọmọlé kí ó là wá. Àgbàlagbà ní sáà. Àdìsí àwọn àgbàlagbà ni. ok a jẹ́ pé ànábì ò mọ̀ ń pa ẹ̀ àbí. Astaghfirullah. ká lè mọ dáhùn sàmì sí ni
so àwọn àgbàlagbà ló lè tẹ́ sọ yẹn bọ̀ ànábì ò dá mọ̀ kò rí rí ní tiẹ̀. àwa náà dá ànábì ní àwọn àgbàlagbà ni wọ́n júwe ànábì fún wa ilé tá a bá ló lé wọn là ń sà. ok àwọn àgbàlagbà yẹn àwọn onímọ̀ jànábì ló fi di yá jàlìjálù àríyá Allah àríyá Rahman àríyá Rahim ń bẹ̀ àfọ ẹ̀sìn pókò àlùjọ̀nú fáwọn èèyàn ń ta ẹ̀sìn ní ká máa ṣàmì ṣó dáa bẹ́ẹ̀. a ti dárúkọ Ọlọ́run ṣáájú a ti tọ́ra sáfúnláì ṣáájú. ok ẹ wá fi tàwọn àlùjọ̀nú náà gbá lẹ́gbẹ̀ẹ́ àbí orúkọ tá a wá ní sà ẹ bá a sọ̀tún ẹ mọ̀ tó ṣẹlẹ̀ torí àwọn tí ò kéwé ẹ bá a sọ̀tún mọ̀ yá jàlì kìíní ẹ bá a sọ̀tún mọ̀ ìyẹn ó tiẹ̀ tún clear dáadáa ẹ ṣeun sà ayakumullah. sàmọ̀ nípa nàkí bọ́lá àbúrò. bẹ́ẹ̀ ẹ bá a sọ̀tún mọ̀ yá jàlì jálù yẹn ní Yorùbá. bí ṣẹ́rí pírọ́blẹ́mù tí àwọn èèyàn máa ń ní. ẹ ní pírọ́blẹ́mù kankan ẹ bá a sọ̀tún mọ̀ yá jàlì jálù Yorùbá. àbá yín jà. pírọ́blẹ́mù tá a máa ń ní ó ní wípé a ti máa ń takora wájú nínú ayé. àtakò kan leléyìí ànítùmọ̀ yá jàlìjálù ẹ bá wa sọ Yorùbá èyí ṣàlẹ̀ ní káwọn èèyàn máa ṣàmì ẹ sì ni wọ́n máa dà níyàn. à ń gbọ́ yín. ẹni kí ni. táwọn ẹlẹ́bọ nílẹ̀. ẹni kí lẹ sọ yìí. táwọn ẹlẹ́bọ nílẹ̀ tẹ̀ lọ takò wọn. no ìtẹ́yìn náà ń ṣe iṣẹ́ ẹlẹ́bọ ni yá jàlìjálù kì í ṣorúkọ Ọlọ́run ìtẹ́ni káwọn èèyàn máa ṣàmì ẹ tún gbé fọ́tò bàbá búrálà sọ́rùn ẹ tan kándù síwájú ṣé pásítọ̀ ní àbá àfà ẹ ṣàlàyé tẹ́ ń pé káwọn èèyàn máa ṣàmì gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń wá sọ online prayer yín tó ń ṣe fún yín rè o èèyàn ń porúkọ àlùjọ̀nù ń ṣépèlé yín lórí ẹ̀ ń ṣàmì ẹ́ náà má dá sí rọ́ọ̀fù náà wọ́n béèrè ẹ̀rí lọ́wọ́ ẹ̀ yín tó ń ṣe yìí ṣorúkọ Ọlọ́run ló ń pè Ọlọ́run ní kul ud'u Allaha aw ud'u Rahman ẹ sọ pé yá Allah ẹ sọ pé yá Rahman ìwọ náà wo ibi tó ń gbéjọ́ tó ti ṣe yá jàlìjálù ọmọ kékeré ni ẹ lọ ṣiṣẹ́ náà ọmọ kékeré ni ẹ lọ ṣiṣẹ́ gbogbo èyí tẹ̀ ń ṣe yóò dáa kò yẹ kẹ́ ẹ máa ṣe báyìí àbá ìjà kò sẹ́ni tó bá ìjà ń bì báyìí àwọn ẹgbẹ́ bọ̀dẹ́ ẹ ló wà ń bí ẹ tẹ́ bá ti kéwú ẹ lọ ṣiṣẹ́ olóhùn ṣàdúrà ó gbé fọ́tò sọ́rùn ẹ ṣé ètò ìṣe yìí dáa ẹ ó tọ́ kándù síwájú láì ṣe pásítọ̀ ó wá ń pe yá jàlìjálù nígbà tí èṣe jálù jápọ̀ kó dáa. bàbá náà kí bọ́ ọlọ́run jàre yín pé ẹ wo gbogbo nǹkan náà fà tí ó ju ọlọ́run fún wa. bí o tiẹ̀ wọ́wọ́ ẹ̀ can you imagine. ẹjọ́ báwo la ṣe débi ìwọ́n tó ní kán drop wọn yẹn alẹ́ ẹ̀yìn fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ èèyàn ń ṣépè láwọn èèyàn lórí lórúkọ àdúà èèyàn ń porúkọ àlùjọ̀nú láwọn èèyàn lórí ìgbà wo lẹ fẹ́ ṣe léyìí dáa this is a very small boy tó yẹ kó lọ kó yẹ kó bọ́ sílé kí ó kó máa ṣe nǹkan ní tó ń kà fún yín ní òrí sọ yìí ó ti pa láìfù ó ti pa láìfù.